ìbà bàbá Prime Jasper Akínọlá Ọ̀bámọ̀dé ọmọ tàbátà ọmọ ilẹ̀ ìkọ́lẹ̀ ìrọ̀bà ojúbà kí ìdí tèmi múrin kọ́ kábíyèsí ọ̀ṣílẹ̀ kábíyèsí àkàìgbò kábíyèsí olùlárò ojúbà adéjọ ọba láyé olèjúbà ìjòyè o ẹ̀yìn bíṣọ̀pù àti bíṣọ̀pù dáìsí Adékúnlé ìfíniláyè ojúbà gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú akẹ̀sán erékè ọjà mojúbà kí ìyí tèmi mọ́rin sọ ìbà dédé ẹ̀yìn àgbààgbà ìbà olórí orílẹ̀-èdè yìí ìgbà kan bàbá Ògúngúndùgbò Olúṣẹ́gun Ọbásanjọ́ mojúbà kí ìyí tèmi mọ́rin kọ ọmọ ológun òdùrú àwọn gómìnà ìgbà kan Aremu Ṣẹ́gun Ọ̀ṣọ́bà Ọ̀bàmọ̀dé ọmọ tàbátà ọmọ ilẹ̀ ìkọ́lẹ̀ ìrọ̀bà kọ́lẹ̀gbẹ̀yìn àtàṣòfin àgbà ìpínlẹ̀ Àkóso ọmọ Ajíbọ́sù nílé Òwú ambassador Ṣàràfà Túnjí Ìṣọ̀lá ń kọ́ kẹ́ẹ̀ bá mi kí mínísítà tuntun ẹdúró ojúbà adédè ọ̀tọ̀kùnrin pátá ìbà ìjòyè ojúbà adédè ènìyàn lọ́mọdé lágbà àti lómìnà kábẹ́rẹ́ má la sáṣọ̀rọ̀ kẹ́bìtì má la sẹ́kùpa ekò ló ti júbà ilẹ̀ ìṣe kílẹ̀ lánú ọba ìdùmarè ó ti júbà ìbà ọ̀tọ́ ọ̀ṣọ́bọ̀ alómi ojú bàbá dédé aláṣàwọ̀ ọ̀rọ̀ a kì í ṣọ́ká lórí ọ̀dà a kì í ráhùn méjì tẹ̀bọ̀ a kì í rí kékeré ìdàgbàlá kọjọ kó má wẹ̀wù ẹ̀yin bàbá dídé èrè àtẹ̀yìn òní ẹ̀yin ológun àbúgbàgbọ́ ọ̀tẹ̀ ọba Adedotun Aremu Gbadebo Ẹ̀gbádọ̀tún ìṣọ̀kan àjùmọ̀rù ìṣọ̀kan àjùmọ̀bà ìṣọ̀kan àjùmọ̀rìn ìṣọ̀kan àjùmọ̀ṣe iye ìjọ ọ̀ṣọ́ ìrùbù Onigba-Ohun lọ́nà fún fi taratara ṣìpẹ̀ láì ní ìdíje ọba àtìjòyè ó ti dúró kiri ìṣọ̀kan ọba ti jòyè ẹ̀gbà ti dúró kiri ẹ̀wò lólẹ̀ kẹrin ọkọ́ kábíyèsí ọ̀ṣílẹ̀ níbàyí kó dàbẹ̀yẹ kò lẹ̀ sí mọ́ àbíbákọ̀ pátákẹ́ bàbá síwájú ọ̀ṣílẹ̀ nítẹ̀lé ní àgbòrá àtolóhùn tọ́kọ̀ máa fi rẹ̀ ní o kábíyèsí ìdàgbàsókè délẹ̀ ẹ̀bá dédé ọ̀wọ́ owó ẹ̀bá àtọ̀rẹ́ ẹ̀bá ìyí tẹ̀lé ìlódìré Alákẹ́mpè wípé wọ́n padà wálé wájáde iṣẹ́ rẹ̀ sílé aké orí ẹ̀bá ọba Adedotun Aremu Gbadebo gbẹgbẹ́ ọ̀pọ̀rọ̀ ọ̀wọ́ ẹ̀bá ìbápọ́pọ́rin ọdún ìrìn wọn pè lọ́kọ̀ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ bí n bá kúrò ẹ̀rọ jáde o bàbá kẹrẹ̀wù dídí alábàjá sẹ̀kí àbàjá dídùbù ọmọ òkúkẹ́rù kábíyèsí aláké orí ẹ̀bá ọmọ mọ́táyọ̀ ọmọ mòóre ọmọ báyẹ̀wọ̀ ọmọ ẹ̀fúnmi kẹrẹ̀wù dídí alábàjá sẹ̀kí ọmọ arójòjòyè ọmọ arójòwòkèdì ìyá rẹ̀ dára ní ìyá àtẹ ìtòkùpẹ̀rẹ̀ gbẹ̀dà ọmọ afilẹ̀ gbogbo ọmọ adùn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bọ́ọ̀tẹ̀dà ojúkọ má jàjàjà ó jalè ìtòkù àbúrò ọmọ àkọlù ẹ̀kú wọn lọ ará àmọ́ ẹlẹ́sẹ̀ akọ̀lára yẹ̀yì ará ìjẹun ọmọ olójúgbé akọ̀ máa pèkèkù látàkọ̀ nílé ìjẹun bẹ́ẹ̀ ni ọba pèkèkù látàkọ̀ nílé ìjẹun onítọ̀ òní bá mi lé ìjẹun ọmọ olójúgbé ọ̀rọ̀ máàmù ìdílé wa kábíyèsí aláké ti ẹni ọgọ́rin ọdún lóde ìfẹ́ ìgbà ìrẹsì ọmọdé gbòòrè abilékọ owó ìdákìrì tí lọ́wọ́ lọ́wọ́ àlá ẹ̀yìn òpèwò adémọ̀rẹ́ rẹ̀ bí ewu ọkọ́ àtàwọn kẹ̀lẹ́ ọ̀hún adágáàsì òkè akáṣí lọ́sọ̀ bí ewu lórí òkè akáṣí fòrò títà ọ̀lọ́sì ìgbè ẹ̀yìn lọ́mọ tẹ́lifù sílẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yìn lọ́mọ ọmọ awúdéjì ní ọmọ akọ nílò oṣẹ awúdéjì ní ọmọ Onigba-Ohun ìgbéyàwó ẹni ṣe lọ́dọ̀ọ́rù òṣìfọ̀ ìgbéyàwó abilakẹ́rẹ́ tó ti yá tó ọmọ màjọ méjì ọmọ adókẹ́rú pẹ̀lúpẹ̀kọ́ ẹ̀rú ní sinmi ẹ̀kọ́ kò má sinmi ọ̀ kábíyèsí olówó orí Ìbàràpá ọmọ abí Ìbàràpínlẹ̀ ọ̀la olórí ọmọ tó túbọ̀ báyìíwọ̀ ẹ̀kú ìkẹ́ bàbá lákẹ́ ọmọ bàbá aṣíwájú ẹ̀gbá jf ọdúnjọ nílẹ̀ èdè àkọọ́lẹ̀ ọmọ akúlù márùn
Márèbẹ́, ọmọ Akúndù Márèbẹ́, ọmọ Agbẹ́lẹ́ tàbí ọ̀jẹ́, ọmọ Àlàó Alóbìlíyù, bàbá Ọdúnjọ JM Aláwùjẹ́, àbíṣu ajé lóko, ó ń lọ tó gbé kàrá alẹ́. Adé ìyàrá pélémọ̀ alágbogbo lẹ́kùn àbí ìyàrá pélémọ̀. Ó lérò nínú ìgbẹ́, ó yìnbọn fún di kábíyèsí pápárin ọdún lókè ẹ̀pẹ̀. Ìgbà ọdún kan ni kábíyèsí kí ìgbà ìgbẹ́ ṣe púpọ̀ èyí gidi kò lè ṣàṣọ ọlọ́kẹ́.